Wọ́n sùn mọ́ Ọlọ́run tèmi.
mi dá. Taxi driver, gbé mi. Mo fẹ́ lórí olórí lórí yíyọ. Ó wáyé mo fẹ́ lórí olóyè mi. Ọkọ Esther Ajani Oyedeji. Ìbò oníbàtà ní Mushin. Òkè bẹ̀sí nílé olóyè mi dá. Ọládì púpọ̀ managing director Omíkúnlé. Ó wáyé lọ́rọ̀ olóyè mi ti wá. Oyèkọ́lá Àjàlá ti wá dá ọkọ̀ Aládùkẹ́. Bàbá Ṣọlá sá máa gbádùn ní tiẹ̀. Kò sẹ́ni tọ́lọ́run oníṣòro fún. Ojú wa ló pẹ́ sí. Kò sẹ́ni tọ́lọ́run onígbàdúrà. Ojú wa ló pẹ́ sí. Bẹ́ẹ̀ni kan gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ni kan rìn lẹ́lẹ̀ ọlọ́run ọba ní gbẹ́kọ̀ yẹn ní.
ló ṣe. Ìkúkú mẹ́tí òkun ẹgbẹ́ mi rẹ̀ bámọ́ lólùfẹ́ mi dání lọ. Bóyá akẹ́kọ̀ọ́ kún bàbá wálé mú mi o. Irú ìkùkù kíkú lẹ́kọ̀ọ́ mú mú jáde o. Tẹ́mọ̀ tẹ́fẹ́ kó. Ẹgbẹ́ jí mi wẹ́ sí mi. Ìsílẹ̀ dọ́dọ́ sí ẹ o. Ẹgbẹ́ jí mi wẹ́ sí mi. Bó bá jẹ́ fàájì láwa. Ẹgbẹ́ jí mi wẹ́ sí mi. Bó bá jẹ́ tìyàwó tẹ́fẹ́ ṣe. Ẹgbẹ́ jí mi wẹ́ sí mi. Àwọn chief commander tiwa ló ṣe. Ìyẹn ni Sani Rọmọdé ni. Àwọn Ebenezer Obe tiwa ni. Àwọn ara wa ní má bà á. Ní má bà á. Àjọṣe wa ò ní bàjẹ́. Ebenezer ọmọ Fábíyì tèmi. Àwọn Sani ọmọdé nìyí.
mo gbádùn ẹ. Àwọn àti MB. Bàbá Démọ́lá Ẹ̀kẹ́dá irọ́. Adéolú bàbá ètò tiwa. Adéolú Akínsànyà tiwa ni. Iwas ọmọ Nàìjíríà. Àwọn làwa ní màbá. Àwọn màmá olóore tiwa ni. Ìlera má gbajúmọ̀ mi dá. Àwọn ọmọ ní kí n dà lẹ́tọ̀ bàbá. Ẹ̀gbẹ́ ni lóró lù sábì. Amaroloye tiwa. Rosy money babala. Sani Ademi o babala. Chief Commander Ebisa Obe. Àjọṣe wa kò ní bàjẹ́. Amaroloye máa bá lọ. Ebenezer Obey ò tí wá ní.